èyí ni bí ètò ìsìnkú mukaila sẹ́ńwẹ́lẹ́ ṣe lọ nìlọrin. kàyééfì ńlá nikú tó pa ọkùnrin ìlúmọ̀ọ́ká olórin sẹ́ńwẹ́lẹ́ ní mukaila sẹ́ńwẹ́lẹ́ nìlọrin jẹ́ fún àwọn ènìyàn ìlú ìlọrin àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀. mukaila tó jẹ́ ọmọ bíbí ìlú ìlọrin tí ṣolúìlú ìpínlẹ̀ kwara lágboolé ẹ̀sìnrógúnjó tó fi ìlú èkó ṣe ibùgbé ni wọ́n kéde ikú rẹ̀ lálẹ́ ọjọ́ etí tí í ṣe ọjọ́ 24 inú oṣù kínní ọdún 2025 yìí. bó tilẹ̀ jẹ́ wípé ìlú èkó ni ó fi ṣe ibùgbé, ṣùgbọ́n ìlú ìlọrin tó jẹ́ ìlú abínibí rẹ̀ ló dákẹ́ sí, tí wọ́n sì ti sin òkú rẹ̀ láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé tí í ṣe ọjọ́ 25 oṣù kínní ọdún 2025 sí ìtẹ́kùú àwọn mùsùlùmí tó wà ní agbègbè ìrèwọlédè nílùú ìlọrin. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n olóògbé alhaji musbau ẹ̀sìnrógúnjó tó tún jẹ́ olùdíje sípò alága ìjọba ìbílẹ̀ ìwọ̀-oòrùn ìlọrin lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú pdp nínú ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó kọjá yìí bá ikọ̀ atótó arére sọ níbi ètò ìsìnkú náà ló ti sọ di mímọ̀ pé ẹgbẹ́ kan inú ni olóògbé sọ wípé ó run òun ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ ẹtì lẹ́yìn tí òun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ kọrin tí wọ́n sì ṣeré tán nínú ilé olóògbé ọ̀hún, tí olóògbé náà sọ wípé inú òun fa òun so tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn. nígbà tí wọ́n dé ilé ìwòsàn ni àwọn dókítà sọ wípé òkú ni wọ́n gbé wá. ó ṣe àfikún rẹ̀ pé àdánù ńlá ni ikú olóògbé náà jẹ́ fún gbogbo ìdílé ẹ̀sìnrógúnjó àti ìlú ìlọrin lápapọ̀, tí ó gbà ládùúrà pé kí ọlọ́run dáwọ́ irú aburú bẹ́ẹ̀ dúró. tó ní àwọn kò lè sùn nígbà tó di nǹkan bíi aago 12 òru, ṣe ni wọ́n tún da omi gbígbóná sí i lára bóyá yóò jí sáyé, ṣùgbọ́n tí kò jí sáyé mọ́. ẹni tó jẹ́ máníjà fún olóògbé ibrahim toheeb táwọn èèyàn túmọ̀ sí ọmọtáyé-ń-fẹ́, tí òun náà bá ikọ̀ atótó arére sọ̀rọ̀ ṣàlàyé pé bí àwọn ṣe kírun aago 4 tán ni ó jókòó tí ó sì déédéé ṣe tó ṣubú lulẹ̀ ló bá kú lójijì. tó ní àwọn ti kọ orin méjì kalẹ̀ tí àwọn fẹ́ gbé sórí ìtàkùn ayélujára lọ́jọ́ àbámẹ́ta sátidé yìí. ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń dárò ikú mukaila sẹ́ńwẹ́lẹ́ tó dolóògbé ọ̀hún, látòrí àwọn olórin tó fi mọ́ àwọn eléré orí ìtàgé àtàwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò tí kálukú ń sọ dáadáa nípa ọmọkùnrin olórin sẹ́ńwẹ́lẹ́ tó dolóògbé ọ̀hún, kí ọlọ́run tẹ́ sí afẹ́fẹ́ rere. shakirat arówólò nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online tv.